inú ọ̀pọ̀ àwọn èèyàn pàápàá àwọn olólùfẹ́ àlàáfíà àtàwọn olólùfẹ́ eré tíátà Yorùbá ló dùn púpọ̀ ní ọjọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọjọ́ keje oṣù kẹfà tá a wà nínú ẹ̀ yìí nígbà tí ìjà ọlọ́jọ́ pípẹ́ àwọn gbajúgbajà òṣèré tíátà Yorùbá méjì ní Ìyábọ̀ Òjó àti Lizzy Anjorin tó parí tó sì jẹ́ pé adájọ́ kan ìyún onídàájọ́ tó fẹ́ dá ẹjọ́ wọn nílé ẹjọ́ onídàájọ́ Ọlábísí Akínàdé ló hùwà ìyá dáadáa tó bá wọn parí ìjà náà. Kì í ṣe ìròyìn mọ́ pé ọ̀tá àti orogún burúkú ló wà láàrin Ìyábọ̀ Òjó àti Lizzy Anjorin tó jẹ́ pé ọ̀rọ̀ burúkú àti èpè náà máa ń gbéra wọn ṣẹ́ ní gbogbo ìgbà, èyí tó padà jẹ́ kí Ìyábọ̀ Òjó gbé Lizzy Anjorin lọ ilé ẹjọ́ pé ó ń ba òun lórúkọ jẹ́ àti pé kí ilé ẹjọ́ kábọ̀ ń gba $500 million gẹ́gẹ́ bí owó ìtanràn àti ògbà má bínú lọ́wọ́ ẹ̀. Ṣá ọlọ́jọ́ Ẹtì òní onídàájọ́ Ọlábísí Akínàdé ló máa parí ìjà fún àwọn méjèèjì, ìjà tí ọ̀pọ̀ èèyàn rò pé kò lè parí mọ́ láéláé, tó sì gba àwọn méjèèjì nímọ̀ràn pé wọn ò gbọdọ̀ búra wọn mọ́ o, wọn sì gbọdọ̀ yẹ̀yẹ́ ara wọn tàbí ṣépè fúnra wọn lórí ẹ̀rọ ayélujára mọ́. Nínú ọ̀rọ̀ tí àwọn méjèèjì sọ níṣe ni wọ́n dúpẹ́ lọ́wọ́ onídàájọ́ Ọlábísí Akínàdé tí wọ́n ní ó hùwà ìyá dáadáa àti wípé àwọn ò tiẹ̀ mọ̀ pé adájọ́ kan wà tó lè hùwà bẹ́ẹ̀ tí ò ní ṣe pé ó kàn máa gbé ìdájọ́ kalẹ̀ ní tààrà ni. Ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé síwájú àsìkò yìí àwọn gbajúmọ̀ àgbà òṣèré tíátà ní Yínká Quadri àti Táíwò Hassan tó pèèyàn mọ̀ sí Ògògó wọ́n mà ti bá àwọn méjèèjì parí ìjà náà lábẹ́lẹ̀. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé níbi ayẹyẹ ìṣílé gbajúmọ̀ òṣèrékùnrin ní Yomi Fábíyì èyí tó wáyé lọ́jọ́ kìíní oṣù karùn-ún ọdún tá a wáyé the 1st of May 2024 ní ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn wọ́n ní Yínká Quadri àti Ògògó ni wọ́n ti pe àwọn méjèèjì pọ̀ láti bá wọn parí ìjà. Ẹ rántí pé Yínká Quadri àti Ògògó náà ni wọ́n dàbí aṣíwájú àti ọ̀gá fún àwọn onítíátà méjèèjì yìí. A gbọ́ pé wọ́n ti ń parí ìjà náà lọ díẹ̀díẹ̀ kó tó wá di pé onídàájọ́ Ọlábísí Akínàdé ó bá wọn pa náà pátápátá tó sì gbà wọ́n nímọ̀ràn pé kí wọ́n lọ parí ìjà náà o káwọn sì lè fòpin sí ọ̀rọ̀ ilé ẹjọ́.